Dr. Olutoyin Adéjùmọ̀kẹ́ ooo ire lónìí oríire àfi òkú ọdún ọmọ Adédèjì Àrẹ̀mú ọdún re ló dé bọ́ lóde tòní ọmọ Grace ẹ̀yìn adé mọ́ ọjọ́ mọ́ ọyọ̀ mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó jẹ́ òrámáyé tójú ọrọ́dún èyí inú ayọ̀ tàlàfíà tàrà pípé Àlàkẹ́ ò wá nífọdún èyí ṣàṣemọ ọ̀rọ̀ rẹ̀ ò ní sọ́ráyé ìyá Tolúlọgbà kan mú ìgbà rẹ̀ títí wá dùn yìí ò ní kan láéláé ìyá Olúwatóhùn Àníkẹ́ gbogbo tí ń dùn lọ́rọ̀ rẹ̀ ò ní di ìkorò ìyá Olúwatómi àyọ̀fẹ́ Elédùmarè oníjó òṣùkú lórí ọmọ oníròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ ìbídùn ní akíkanjú obìnrin níyọ iṣẹ́ rẹ̀ ò ní di iṣẹ́ àwọn ọmọ rẹ̀ ò ní dọmọ lọ́mọ ńlẹ́ àrẹwà lóbìnrin ìbàdí àárẹ̀ yín mẹ́nugún apọ́nbẹ́pọ̀ rẹ̀ Elédùmarè ọba mi oníjó okú nílà akáyì oníyàwèrè Àlàkẹ́ ọmọ Àrẹ̀mú ọmọ bàbá oníṣìgá jẹ́ ń bọ̀ lélẹ̀ àwọn bàbá rẹ̀ Àlàkẹ́ ìbídùn ní lágbèrò ọmọ lágàmọ̀ ńlẹ́ ọmọ àríwọ̀lọ̀ ọmọ àríwọ̀lá àánú ọmọ oníwọ̀ nílé tí ń gbà yíró òde ọmọ eléṣì yọ ọwọ́ ọ̀dàrẹ̀ sí yàrá sọ̀rọ̀ ìwọ lọ́mọ àtàná ikú perin ọmọ arálejò gbé wọlé ná ìwọ jìnnà àlejò òdì ìdè ọmọ eléré àjọbọ mọmọ bó ti ń kí àwọn bàbá rẹ̀ èsì yọ ọmọ akúnlẹ̀ kéré ọmọ èrè kúnlẹ̀ lẹ́sì yọ lé òrẹ́lẹ́jọ́ gbogbo ẹlẹ́jọ́ lé yín ti gbégi lọ ọmọ agbẹ́gilére ni wọ́n pò kí àwọn bàbá tó bí ọlọ́mọ lé ọmọ òjò wẹ́wẹ́wẹ́ ọmọ òjò wọ́wọ́wọ́ ọmọ òjò wẹ́líwẹ́lí ìsàlẹ̀ èsìyá lọ́lọ́jọ́ ń pọ̀ sọ wọn pé bí ẹnu bàbá ọkọ mi ti rí lágogo ẹdẹ nílé àwọn tó bí ọlọ́mọ ilé ọmọ ẹrú tó mọ wẹ́wẹ́ ọkọ̀ nírú wọn bá jẹun lẹ́sìn ìyá ilé Dr. Olutoyin Adéjùmọ̀kẹ́ ọmọ Àtinúkẹ́ ọmọ ọmọlé ọba Oyèkánmi ààrẹ ti ire tó ní ìmọ̀ ní ìsọlé ìyá tó bí ọlọ́mọ ni Kànmí Ọ̀gẹ́niyàn ọmọ oyè nìràn ọmọ Lárọ̀ ọmọ Arólú ìbídùn ní ilé ọmọ ará Àjọbájí ọmọ ará ìlú Àyàbá èrò ará ọ̀pọ̀ òkè àánú ìwọlára omi kíkún tí tayaba aláṣọ àkè olómi ìsùn yọkọ̀ lómi àmù ọmọ Àtinúkẹ́ ò mọ̀ pé àgbàrá lẹ́lẹ́gbọ̀ òun wẹ̀ nínú ilé ìyá tó bí ọlọ́mọ tẹ́lọ́pọ̀ bá wà àṣà àmọ́ sáwọn lójúgun àjòjì tó rí yẹn wọn kì í wọgbọ́ òkújà àjòjì tó bá wọkọ̀ òkújà ẹ̀bọ ni wọ́n fi wọ́n ṣe nílé ìyá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ òróyè ọmọ òrọ́ta káàrẹ̀ ọmọ ògbẹ́lẹ̀ wọ́wọ́ ìwọ lọmọ ògbẹ́lẹ̀ wúṣẹ́ igi ọmọ owó sírímù ọmọ òkùnkùn sírímù òkùnkùn lọ́wọ́ owó mi òwọ́n igbó owó mi dà ọmọ afárá oyin dí púpọ̀ ọmọ afárá oyin dọ̀ òwọ́n gógó Àlàkẹ́ ò àyè ìbímọ fún wọn níran ìyá tó bí ọlọ́mọ káràhùn aṣọ àyè ìbímọ fún wọn níran ìyá tó bí ọlọ́mọ káràhùn owó ilé ọmọ àfigbá lábowó fáyàbá ìbídùn ní o ti jẹrun òkété lónìí kíkó orí òkété káhùn orí òkété Adédàrọ̀ ayédọ́gbọ́n ní ìmọ̀ kí ọkú oríire tòní Adéfúnkẹ́ Adélékè ní òkú ọjọ́ bí tòní Adéjàre Adéwálé ní nífọdún èyí ṣàṣemọ Adémọ́lá Adéwálé ní òkú oríire tòní Pásítọ̀ Adébísí Adéwálé ní onífọdún èyí sòpin oṣọdún ayọ̀ láti Ọlọ́run ọba Àlàkẹ́ òkú ọdún òkú oríire òkú ọjọ́ bí tòní wọ́n máa bí ọpẹ́ ta ni pẹ́ ṣàṣẹ ọ létí mọ́ pé mi Ariike Chanter ni èmi lọ́mọ olówó odùrú mọ̀ sunkún gbadé òun ló kọ́kọ́ gbadé ò bẹ́ẹ̀ dé fẹ́ ẹ béèrè.